bí mo ṣe pa okòwò pọ̀ mọ́ eré tíátà yìí ojú mi rí tó. Mercy Aigbe ló sọ̀rọ̀. Mercy Aigbe, àgbà ọ̀jẹ̀ òṣèrébìnrin onítíátà ilẹ̀ wa tó rẹwà dáadáa nì, ti sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ nídìí iṣẹ́ eré orí ìtàgé àti okòwò tó mú mọ́ iṣẹ́ náà. Ó ní kinní náà kò rọrùn rárá, bí ọ̀rọ̀ ẹni máa jẹ oyin inú àpáta tí kò ní wọ ẹnu àáké ni. Òṣèré yìí ti fi èròǹgbà rẹ̀ ọ̀hún hàn nínú ọ̀rọ̀ kan tó gbé sórí ìkànnì ayélujára rẹ̀ láìpẹ́ yìí, níbi tó ti ń gba àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó ṣe okòwò kan tàbí òmíì àgàgà lórílẹ̀‐èdè Nàìjíríà lámọ̀ràn. Ó kí wọn dáadáa, ó gbóṣùbà ńlá fún wọn, ó sì fún wọn níṣìírí pé kí wọ́n má ṣe káàárẹ̀ ọkàn nídìí iṣẹ́ ajé tí kò wá wọn yàn láàyò. Ṣé adìẹ ńlá gùn ìyá ara rẹ̀ ni kò jẹ́ ká mọ̀, gẹ́gẹ́ bí òwe Yorùbá ṣe sọ. Mercy Aigbe ní ohun tóun fojú winá rẹ̀ láti lè wà déédéé kóun sì lè kógojá nídìí okòwò òun pẹ̀lú iṣẹ́ tíátà tí gbogbo ayé ti mọ òun mọ̀ látilẹ̀ kò kéré rárá. Èso inú ẹ̀kú lòun fi ọ̀rọ̀ náà ṣe nígbà míì, àmúmọ́ra ni. Báyìí ni gbajúmọ̀ onítíátà tó jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ ọkùnrin gbajúmọ̀ onígbọ̀wọ́ àwọn òṣèré kan, Alhaji Kazeem Adeoti, ṣe sọ ọ̀rọ̀ tó pe àkọlé rẹ̀ ní bí ìgbésí ayé ṣe rí lásìkò yìí. Ó ní, mo kan sáárá sí gbogbo àwọn olókoòwò lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí o, láì fi ti onírúurú ìpèníjà tí wọ́n ń kojú látàrí pákáleke ọrọ̀ ajé àti ọ̀wọ́n gógó ọjà ṣe, wọ́n sàárọ̀ kú sídìí ẹ̀ náà ni. Ìrírí yìí kì í ṣe kèrémí o. Kéèyàn dá okòwò sílẹ̀ ní Nàìjíríà kò yàtọ̀ sí kéèyàn máa pọ́n òkè gíga apatapìtì kan. Ó gba gbogbo sùúrù àti ìfàyàrán yín. Pẹ̀lú gbogbo ẹ̀ náà, mo ti kẹ́kọ̀ọ́ pé èèyàn gbọ́dọ̀ tẹ̀síwájú bó ṣe ń la ìjẹ ayé kọjá ni. Gẹ́gẹ́ bí oníṣòwò, bí mo ṣe pa káràkátà mọ́ iṣẹ́ fíìmù àti tíátà ṣíṣe mi kò dẹrùn rárá, àmọ́ mi ò jẹ́ kó rẹ̀ mí. Òun ló jẹ́ kí n lè máa gba ẹ̀yin náà lámọ̀ràn láti má ṣe káàárẹ̀ ọkàn. Ẹ máa lépa bí àlá rere yín ṣe máa nímúṣẹ, kẹ̀sì máa rántí pé kí òṣùmàrè rírẹwà tó jáde, ìjì àti òjò yóò ti wáyé. Ẹ má jẹ́ kó rẹ̀ yín o. Níbi tá a ti bá a dé yìí, ṣé ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́nu mi? Àsìkò ìkórè ti dé tán. Mo gbàdúrà pé kọ́lọ́run jẹ́ ká ṣàṣeyọrí ká sì kórè rẹpẹtẹ. Ọ̀rọ̀ tí mo kọ yìí mo fẹ́ kó jẹ́ ìṣírí fún gbogbo yín bó ṣe ń jẹ́ ìṣírí fún èmi alára. Kí Ọlọ́run mú wa la sáà yìí já ká lè máa tẹ̀síwájú nìṣó láìka ohunkóhun tó lè ṣẹlẹ̀ sí. Ìlúmọ̀ọ́ká ni Mercy Aigbe lágbo àwọn òṣèré tíátà ilẹ̀ wa. Òjò sì ti ń pa eégún rẹ̀ bọ̀, ilẹ̀ ti ta sí i. Àpọ́nbépo rẹ̀ ọmọ bíbí ìpínlẹ̀ Edo ní ìhà gúúsù ilẹ̀ Nàìjíríà yìí jẹ́ òṣèré tó dáńtọ́ tó sì máa ń fi gbogbo ara ṣeré ìtàgé. Bí èdè òyìnbó ṣe ń yọ̀ lẹ́nu rẹ̀, bẹ́ẹ̀ ló gbọ́ èdè Yorùbá dójú àmì, tòwe-tòwe, tàṣàmọ̀-tàṣàmọ̀. Lọ́dún díẹ̀ sẹ́yìn ló mú okòwò aṣọ, bàtà àtàwọn ohun èlò ìṣaralóge pọ̀ mọ́ iṣẹ́ tíátà rẹ̀ nígbà tó ṣí ilé ìtajà tó pe orúkọ rẹ̀ ní Macdivas Boutique sílùú Èkó àti Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni ọdún 54 ni Mercy Aigbe. Faith Adébọ́lá ló ka ìròyìn yìí fún Ìta Fàájì.